Adé orí kọ́ ni ọba, ìlẹ̀kẹ̀ ọrùn kọ́ ni ọba, ìyàn ọwọ́ kọ́ ni ọba, ọ̀pá ìlẹ̀kọ̀ kọ́ ni ọba. Ọba ìkejì òrìṣà ni. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọba tá a rí lóde ìsìn ni wọn ò jọba kan tó bọ́ sórí ìtẹ́ bàbá wọn. Ní jọ́hun tí ọba bá lọ sí ìpèbí, nǹkan mẹ́ta gbòógì náà máa ṣe fún wọn kó tó di pé wọ́n pè wọ́n lọ́ba. Èkíní, wọ́n á rú wọn lágbára, wọ́n á fún wọn ní àṣẹ wa tìrèké, kọ́ṣẹ́kọ́ṣẹ́ ń tàlúkọ̀ṣẹ́ àfọ̀ṣẹ́ ń ti ṣẹṣẹ́rẹ́, akégbà ń ti kọ̀ǹkọ̀, àṣẹ ọká iná ọká ní gbé, àṣẹ lòkété fi ń bálẹ̀ sọ̀rọ̀. Wọ́n á fún wọn ní agbára, wọ́n á jẹ jíjẹ, wọ́n á sín gbẹ́rẹ́, wọ́n á ṣe àgbo, wọ́n á fi inú rẹ̀ wẹ̀. Náà máa fún wọn ní àṣẹ pé tọ́ba bá wí báyìí á rí bẹ́ẹ̀. Tọ́ bá ṣe yẹn tán, wọ́n á mú adìẹ, wọ́n á fi dán agbára ẹ̀ wò. Tọ́ba ní ọba ní kádìẹ ẹ̀ sùn, adìẹ á sùn. Kódà ẹ̀wẹ̀, ọba ní kí adìẹ kó kú, adìẹ á sì kú. Ìgbà náà máa mọ̀ pé ọba ti di aláṣẹ. Ìkejì ní ọ̀wọ̀. Ọba láti ní ẹrù lára. Ọ̀wọ̀ òrìṣà la fi ń wọ ààfin. Ọ̀wọ̀ tá a fún orí là ṣe fi fìlà dé ìdí, là ṣe fìlà dé orúnkún ẹsẹ̀. Ọ̀wọ̀ la fojú là ṣe fi àtàbọ̀jú, omi àtàbọ̀jú. Ọba láti ní ọ̀wọ̀, wọ́n á sọ ọba di ẹrù jẹ̀jẹ̀. Wọ́n ní àwọn èròjà tó máa ń lò fún ọjọ́ ẹ lọ́hùn, ṣùgbọ́n ò lè máa sọ lórí afẹ́fẹ́. Tó bá ti ṣe fún ọba, wọ́n á sọ di ẹrù jẹ̀jẹ̀, ẹrù àbá, ẹrù ẹ̀mí, ẹni tó bá rí gan abẹ̀rù. Tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ pé tó bá ró ọba lágbára báyìí, ìyàwó tó ti jọ wà lọ́ọ̀dẹ̀ kó tó dípò ó di ọba, tó bá jọ ń ṣe iṣẹ́ ìbí lọ́wọ́, ìyàwó yẹn gbọ́dọ̀ wo ojú ọba yẹn mọ́, ó gbọ́dọ̀ pàjù ẹsẹ̀gbẹ̀ kan ni tàbí kó dijú. Ìkẹta ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ fún ọba gbogbo àwọn èèwọ̀ tí ọba ò gbọ́dọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ nígbésí ayé rẹ̀, wọ́n á sọ fún. Ọba ò gbọ́dọ̀ ṣe léyìí, ọba ò gbọ́dọ̀ ṣe báyìí, ọba ò gbọ́dọ̀ ṣe bẹ́yìí, ọba ò gbọ́dọ̀ jẹun ní gbangba, ọba ò gbọ́dọ̀ mutí ní gbangba. Gbogbo àwọn èèwọ̀ yẹn náà máa kà. Tọ́ba bá ti pa àwọn òfin mọ́, ó máa lágbára, ó máa níyì, ó máa láṣẹ lẹ́nu. Ṣùgbọ́n tó bá ti jẹ èèwọ̀ tí ò yẹ kó jẹ, ó kàn máa di ọba yẹpẹrẹ ni, ó kàn máa di ẹni tó gbé adé sórí, tó kàn máa gbé èèyàn sọ́rùn, tó máa gbé lẹ̀kẹ̀ sọ́rùn, tó máa gbọ́ pa ìlẹ̀kẹ̀ sọ́wọ́ tí kò tó jẹ́ kòròfo ni. Nǹkan tó ń fà á láyé òde òní nìyẹn. Púpọ̀ nínú àwọn ọba yìí ni wọn ò ṣe nǹkan tó yẹ kán ṣe fọ́ba kó tó di pé wọ́n jọba. Púpọ̀ nínú wọn tẹ̀ lọ sí ìpèbí. Tó bá dẹ̀ lọ, wọ́n máa lọ máa mú tíńbẹ̀ ni, wọ́n máa mú ṣìnáàpù, wọ́n máa ṣe. Àwọn nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó gbọ́dọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ kéèyàn tó sọ pé òun di ọba, púpọ̀ nínú wọn ni ò ṣe. Ó sì ṣe wá láàánú pé nǹkan tó ń fà á pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan mìíràn táwọn lè máa sọ tí ọba wa tó di ẹni tí ẹnìkan lè máa pàṣẹ fún. Kò sẹ́ni tó gbọ́dọ̀ pàṣẹ fọ́ba. Ẹni tó bá rí ọba fín, àwòwá wo la máa ń gbọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run Olódùmarè kó mú ìgbà tuntun padà, káwọn ọba wa kàn fi àyè tọ́lọ́run, kàn dúró sí àyè tọ́lọ́run fi wọ́n sí, kọ́wọ́ wọn gbé síbi tó ní kọ́ máa gbé. Ọlọ́run á bá tún ayé wọn ṣe, Ọlọ́run á bá buyì sí wọn, iyì wọn, ọlá wọn, agbára wọn, Ọlọ́run á dá padà táwọn náà bá ti tọ̀nà tó yẹ kán tọ̀. Bẹ́ẹ̀ ni o. AKOGUN TOLA ADENIYI, odidi ọdún 8 ni ààrẹ àná ìyẹn Muhammadu Buhari fi ṣèjọba. Ẹ sì sọ̀rọ̀ sókè ńgbà náà. Ó jọ pé ẹ fẹ́ràn Muhammadu Buhari ńgbà náà, torí pé ẹ ń sọ pé àwọn nǹkan kan yẹ ó ṣe tó yẹ kó mú kílù ó dẹrùn. Ọmọ tiyín náà ti á débẹ̀ báyìí. Aṣíwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti di ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Kí ni ìwòye yín nípa ìṣàkóso rẹ̀ yìí? Ǹjẹ́ ẹ nígbàgbọ́ nínú rẹ̀ bí? Ǹjẹ́ yóò ṣojú ìran Yorùbá dáadáa nínú ìjọba tí ń ṣe yìí? Ìbéèrè ńlá ni. Ìkíní, mi ò kórìíra Buhari, ṣùgbọ́n mo lòdì sí gbogbo ìgbésẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí adarí ìjọba. Gbogbo nǹkan tó ṣe pátápátá ni mo lòdì sí, torí ìkà ni, apààyàn ni, òpùrọ́ ni. Tó bá jẹ́ olórí ìjọba tí ìjọba bá ń pààyàn, tó jẹ́ olórí àwọn tó ń pààyàn, apààyàn nìyẹn.
mi ò sọ pé gbébọn sí èèyàn kankan, mi ò sọ pé fún rẹ̀ lọ lùyàn pa. Ṣùgbọ́n Yorùbá ní tí nọni bá nọni, tí nàyàn bá nàyàn, ẹni tó lè sọ pé má nọni mọ́ tó dákẹ́, òun ló nà ẹ́. Àbọ̀rọ̀ mi ò yé yín. Àgbọ́yé. Tẹ́nìkan débi ń sìn tó bẹ̀rẹ̀ sí pé Pétérù tó bẹ̀rẹ̀ sí fọ́ ilé tí gbàgbó tí ń dẹ̀ ní tó yẹ pé inú ilé mi ló wà tí mo sì lè sọ pé Yakubu má gbà ọmọ ilé tí mọ́ tí mi ò sọ bẹ́ẹ̀. Ta ló ń gba yín létí? Ẹ̀yin ni. Èmi nì. So tí n bá ní apààyàn ni mi ò sọ pé mọ́dúrà ni, ṣùgbọ́n ó jẹ́ adarí ìjọba tó jẹ́ mọ́dáràsì lóde àwọn olóyìnbó. Torí pé ó lè gbé àṣẹ kalẹ̀ kí àwọn agbófinró. Ṣé bí ẹbí ńgbà tó pààyàn bíi ẹgbẹ̀rún ní Benue tó dẹ̀ lọ sí àdúgbò yẹn níjọ́ náà lọ́hùn tó lọ sí Plateau tí ò tiẹ̀ lè kí wọ́n pẹ́ pẹ̀lẹ́ ẹlẹ́ńbẹ̀ wọn tí ò tara tí ò ta pé wọ́n pààyàn báyìí wọ́n dàjẹ̀ sílẹ̀ báyìí wọ́n tàjẹ̀ sílẹ̀ báyìí tí ò sí yẹn tí gbogbo nǹkan dojúrú tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ owó tó ní òkè ẹni tó máa tẹ owó ẹni tó máa tẹ kọ́rẹ́nsì Nàìjíríà tó gbé nǹkan tó fi ń tẹ owó tó gbé sí yàrá ìyàwó ẹ̀ tó ní káàbúrò ìyàwó ẹ̀ kó máa ṣe adarí àwọn tó ń tẹ owó. Ìwà burúkú nìyẹn, gbogbo irú àwọn ìwà bẹ́ẹ̀ yẹn ni mo fi sọ pé mo kórìíra ìwà tó ń hù, ṣùgbọ́n mi ò kórìíra ẹ̀ rárá, kò sí nǹkan tó kàn mí, kò ṣẹ̀ mí, kò bá mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú Buhari. Ẹ wá ń sọ ọ́ sìn pé ọmọ wa wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yà tí mo kọ sí Buhari náà ni màá kọ sí ẹnikẹ́ni, ìbájẹ́ Ìgbò, ìbájẹ́ Tápà, ìbájẹ́ kó sáà ti jẹ́ èèyàn ṣá. Tó bá ń ṣe ìjọba tí ò ṣe nǹkan tó máa jẹ́ káyé dẹrùn, tí ò ṣe nǹkan tí ó máa jẹ́ kí àwọn èèyàn ní ìfọ̀kànbalẹ̀, tó máa sọ wá, tó máa fún gbogbo wa ní kí ló ní Àyùbá goroba tó jẹ́ gbogbo ẹgbẹ́ sí máa sá goroba nǹkan tí mo máa sọ náà ni máa sọ. Ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ, torí Tinubu èèyàn mi ni, mi ò sọ nǹkan burúkú nípa ẹ̀ rí, mi ò kọ nǹkan burúkú nípa ẹ̀ rí, mi ò sọ̀rọ̀ burúkú nípa ẹ̀ rí. Gbogbo tí mo ti ń kọ láyé kan wò látòkèdélẹ̀, èèyàn lè rí láìnì kan pé Tinubu is this or that látẹnu mi. But jù bẹ́ẹ̀ lọ, nǹkan tí mo sọ ń pa àwọn òṣèlú ni mo padà sí. Gbogbo òṣèlú tó wà nílẹ̀ Nàìjíríà lórí àwọn orílẹ̀-èdè Nàìjíríà, torí Nàìjíríà kò ṣe orílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè ni. Àwọn orílẹ̀-èdè Nàìjíríà ni, kì í ṣe orílẹ̀-èdè, kì í ṣe èdè kan náà ń sọ Nàìjíríà, àwọn orílẹ̀-èdè ni. Gbogbo òṣèlú ló wà léyàwó ní orílẹ̀-èdè àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo wọn pátápátá gẹ́gẹ́ bí òye kékeré tí mo ní, ìkà ni wọ́n, jagudujẹra ni wọ́n, anìkànjọpọ́n ni wọ́n. Wọn ò sì nífẹ̀ẹ́ bóńkò ṣe kéré mọ́ fún ará ìlú. Wọ́n bi mí ní ìpàdé kan táwọn oníwèé ìròyìn ṣe níbi oṣù méjì náà, níjọ́ tó ń ṣe ayẹyẹ fún bàbá Jákàndé ni, táwọn oníwèé ìròyìn tó ń pera wọn jọ tó ń ṣe ayẹyẹ fún bàbá Jákàndé. Wọ́n wá bi mí, nǹkan tó ń sọ̀rọ̀ léjọ́ náà ni pé kí ni àwọn orílẹ̀-èdè Nàìjíríà kí ló ń retí láti ọ̀dọ̀ àwọn òṣèlú, látàwọn ìjọba tó ń ṣẹ̀ṣẹ̀ gbà. Nǹkan tí mo sọ níjọ́ náà ni mo sọ sí pé àwọn ẹni tó yẹ kó dìbò 29 million ni wọ́n, ìkan ṣe ló dín ní 30 million. Gbogbo àwọn tó dìbò wọn tó 20 million. Ó rí pé 9 million gan ní òtẹ́ tó ti rẹ́gísítà tó ti gba káàdì náà sọ pé á jẹ́ ń lọ dààmú ara mi, kí ni ló wà ń bẹ̀ kí tó ń retí kankan. So máa sọ ọjọ́ náà pé mi ò rò pé àwọn ọmọ Nàìjíríà wọ́n ń retí nǹkan kan, because torí pé
nǹkan téèyàn bá ní kò lè fúnyàn. You cannot give what you don't have. Àwọn òṣèlú àbí àwọn olóṣèlú wọn ò ní ìfẹ́, wọn ò ní òótọ́, wọn ò ní àánú, wọn ò ní àròjinlẹ̀, wọn ò ní pé èèyàn ń wo ọ̀la mọ́ nǹkan tó ń ṣe. Ìgbà tó wọ́n ti ní gbogbo eléyìí wọn ò lè fúnyàn kankan. Ẹni tó láàánú ni lè máa sọ pé ó máa ṣàánú mi nígbà tó jẹ́ pé òun fúnra ẹ̀ kò láàánú. Ẹni tó ní oore ni mo lè kó lè ṣe oore fún mi. Mo rí pé ẹni tí mò ń sọ̀rọ̀ yìí gan kò ní oore ọ̀fẹ́ lára. So tẹ́ bá bí mi pé kí ni mò ń retí nípa ìjọba gẹ́gẹ́ bí èèyàn pé Tinubu rèé o, àwọn tó mọ̀, àwọn tó súnmọ́ wọ́n mọ̀ pé tó bá lọ sọ́dọ̀ Tinubu tó bá bá ẹkún débẹ̀ ẹ̀rín ló bá jáde. Ṣùgbọ́n Tinubu kọ́ là ń sọ̀rọ̀ ẹ̀, ìjọba lẹbi mí. Ìjọba Tinubu là ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹnìkan dẹ̀ kí dá ṣèjọba. Gbogbo wa la mọ̀ pé téèyàn bá ti gbé agbádá ìjọba wọ̀ ó ti di ẹlòmíì. Ṣé wá nígbàgbọ́ wípé yóò ṣojú Yorùbá dáadáa, yóò ṣojú orílẹ̀-èdè dáadáa, yóò sì sí. Ọ̀gá Pétérù ṣe bẹ́ẹ̀ nǹkan tí ẹ̀gbọ́n kan tí mò ń sọ. Mo pẹ́ kẹ́ ẹ mú. Mo ní téèyàn bá dé ọ̀dọ̀ Tinubu gẹ́gẹ́ bí Bọ́lá Tinubu tó bá gbé ẹkún débẹ̀ dé ọ̀dọ̀ ẹ̀ olú ẹ̀ máa gbé ẹ̀rín jáde. Ṣùgbọ́n Tinubu ò kì í ṣe ìjọba. Ó ti ṣe ìjọba àjọṣepọ̀. Tinubu ò kì í ṣe ìjọba, èèyàn ni Tinubu. So nǹkan tí Tinubu lè ṣe tẹ́ bá bí mi ò ní mo sọ yẹn, tí èèyàn bá sunkún dọ̀dọ̀ Tinubu á mú ẹ̀rín jáde. Ìgbésẹ̀ ìjọba Bọ́lá Tinubu. Mi ò lè sọ. Ìgbésẹ̀ tí Tinubu gbé. Ìgbà tó kì í ṣe òǹdíkan ló máa ṣèjọba. Tinubu yọ owó ìrànwọ́ lórí epo. Owó wọn ń lù báyìí dọ́là sí náírà. Mo rò pé lẹ́nu òṣètẹ́yìn náà ti Canada dé yìí ẹ ti ṣẹ́ dọ́là ẹ ti wo iye tí gbogbo ẹ̀ tó bá dé. Wọ́n ń ta náírà wa ní 1,050 náírà fún dọ́là ẹyọ kan ṣoṣo. Àní kò ṣe sọ sẹ́ẹ̀. Ibi tá a jókòó sí yìí, ibi tá a jókòó sí yìí ní ilé yìí náà tí máa fún àwọn èèyàn ní 1 náírà 50 kọ́bọ̀. Kírètì Coca-Cola ìgò mẹ́rìnlélógún náà máa gbé abá mi níbí yìí náà ni o, ní ilé yìí ni o. Lẹ́yìn tí wíwá akọ́lé yìí náà ni o. Lẹ́yìn tí akọ́lé yìí náà ni o. 200 náírà 199 náírà cement tó gbé láti Ewékòró. Owó ọkọ̀ tó fi gbé wá, owó ẹni tó kó cement sínú ọkọ̀, owó ẹni tó já cement tó gbé débí 199 náírà ni. Cement kí ni 200? Igba. Cement igba, báàgì cement igba. 200 bags of cement. 199 náírà, receipt ẹ̀ wà níbí. 199 náírà. Náírà yìí náà ni o. Lẹ́yìn tí mo débí yìí náà ni o. Kí lẹ fẹ́ kí n wá mi? Ẹ fẹ́ tú ikùn ìbànújẹ́ jáde fún mi ní tẹ́ bá ń sọ pé ṣé mo rí nǹkan tó ń sọ náírà dà. Láti 1974 táwọn ìpè ayé máa dàrú báyìí. Átíkù tí mo kọ́kọ́ kọ lórí ọ̀rọ̀ náírà, The Trial of Naira 1974 mo kọ. The Trial of Naira 1974 tí ò tí ì pé ọdún méjì tí náírà dá yàbọ̀ ọdún mẹ́ta pé náírà nǹkan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kàn léṣe o ní 1974. Trial of Naira yẹn mo kọ ní 80 something, mo tún kọ nígbà tí mo ń kọ nǹkan sínú compass ní 2000 and something. The Trial of Naira tó kàn ń fìyà jẹ náírà ṣá. Nǹkan tó sì fà á tí gbogbo ìyà yẹn pọ̀ gbogbo àwọn tó jẹ́ economist wọ́n lè sọ nǹkan tó fà á kí epo kàn déédéé jálulẹ̀ níjọ́ kan náà.
èyí tí Buhari ṣe ní ọ̀rọ̀ náírà tó wọ kòtò yìí òun ló ń jóun kò ní kankan ṣe pẹ̀lú Tinubu rárá. mi ò sì mọ ọgbọ́n tó lè dá nígbà tó pé alájú sílẹ̀ gbogbo àwọn manufacturing plants pátápátá Dunlop ìgbàwo mélòó la máa kà tó kúrò náà tó lé wọn kúrò Nàìjíríà. ṣé yíyọ subsidy náà ò tún wá kó bá gbogbo ẹ̀ báyìí. ẹ má jà tọ́ra wa àti ka náà àwọn ìwé kan subsidy tó ń pariwo ẹ̀ yìí wọn kò sí subsidy gbà kan rí subsidy tó ń sọ àwọn tó mọ òye ń pa ọ̀rọ̀ wọ́n ń gbépo wọlé wọ́n ń gbépo jáde wọ́n sọ iye tí landing cost petroleum ló jẹ́ dọ́là landing cost ẹ̀ kò tí ì ju bóyá 200 naira 180 naira náà pé gbogbo tó ń sọ pé wọ́n ń ṣe subsidy tó máa gbé epo lọ fọ̀ tó ń gbé padà owó gbígbé lọ gbígbé bọ̀ àwọn tó ń gbé lọ náà ń sanwó ọkọ̀. owó tó ń sọ pé wọ́n fún subsidy wọ́n fún subsidy wọ́n ń vote owó yẹn fúnra wọn ni wọ́n ń pín ni wọ́n ń ná ní àwọn òṣèlú náà ń ná àwọn ìjọba náà ń ná wọ́n á sọ pé subsidy reduces tó a kọ́ máa tẹ̀lé òfin pẹ̀lú nǹkan tó àwọn fúnra wọn gbé síta pé iye báyìí náà ń ṣe iye báyìí náà ń ṣe nísìnyí tí petroleum tó ti di iye báyìí ní àgbáyé tó àìpé wọ́n ṣe ń san subsidy ni bí 1,000 naira àbí 1,200 naira lẹ́ẹ̀kan máa ra jálá epo sí. AKOGUN TOLA ADENIYI 1,000 naira lẹ́ẹ̀kan máa ra gálọ̀nì lítà epo kan sí. tó àìpé ìjọba ṣètò wọ́n ṣèrànlọ́wọ́ fáwọn tó ń gbé. AKOGUN TOLA ADENIYI ọ̀jọ̀gbọ́n Banji Akintoye ìgbà kan wọ́n ní wọ́n gba àwọn lámọ̀ràn àwọn àgbààgbà Yorùbá kan gbà wọ́n lámọ̀ràn àwọn àti alàgbà Wálé Adéníran ní ọjọ́ ya tètè bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ gan ni ó ṣeé ṣe kíjọba rẹ́yìn wọn o pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí ń gbé nípa ìran Yorùbá wọ́n kó Nàìjíríà lọ sí orílẹ̀-èdè olómìnira Benin. Sunday Igboho ibẹ̀ ló náà ti bọ́ há níjọ́sí. Igboho ti fi Benin Republic ilẹ̀ báyìí ó ti gba ilẹ̀ Germany lọ ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà Igboho ń padà bọ̀ Nàìjíríà torí ilé bàbá ọmọ yìí bọ ọmọ lẹ́rù. kí làmọ̀ràn yín fún Sunday Igboho kí ni tẹ́ ẹ ní fún bàbá ọ̀jọ̀gbọ́n Banji Akintoye pẹ̀lú gbogbo ibi tí nǹkan dé dúró báyìí ṣé ilé ti tó wá padà báyìí nígbà tí ààrẹ Bọ́lá Tinubu ti wà ń pò. ẹ jẹ́ ká máa fi òótọ́ àti òdodo ṣe gbogbo tá à ń ṣe nílé ayé torí kò sí kan tó pamọ́ níwájú Ọlọ́run. Akintoye àti Dr. Adéníran kì í ṣọ̀jọ̀gbọ́n náà. Dr. Wálé Adéníran dókítà ni kò gba professorship rí níbikíbi. ọ̀jọ̀gbọ́n Akintoye àti Dr. Adéníran kàn sọ fún ayé pé lágbájá ló lé àwọn kúrò Nàìjíríà kàn sọ. ìgbà kan wà tí wọ́n yìnbọn sílé wọn. tó yìn wọ́n ya fọ́tò ìbọn ṣé èèyàn gbé bẹ́ẹ̀ ni ilé òun náà yìnbọn sí ilé tó wà lẹ́kìtì ta náà yìnbọn sí ṣé tó bá yìnbọn orí òfurufú náà ti yìnbọn ti ń jábọ́ sí èèyàn tó bá yìnbọn téèyàn dúró síwájú ilé tó yìnbọn ṣé ní òfurufú ló ti máa orí sílẹ̀ ló ti máa jáde. káwọn èèyàn kàn yé máa parọ́ máa tan àwọn èèyàn. ṣé pé ìjọba ò rí tí wọ́n rò ń gbà náà. ìjọba kí ni wọ́n ṣe tí ìjọba ta ní ìjọba ló ti wọ́n jọba ẹni tí ìjọba tó pè níjà ní Ìgbòho. Akintoye àti kínní àti Adéníran wọ́n ti kúrò Nàìjíríà ó ti fẹ́ pé ọdún kan tó kúrò kí Ìgbòho tó lọ sí Kútọ́nù ṣebí July ní Ìgbòho lọ àwọn ti kúrò láti bí October. ìgbà wọn ti ń dọdẹ pé ẹ̀mí àwọn ò dè mọ́ o. ẹni tí wọn ò lé tó ń lé rẹ̀ ni. ìgbà tá nínú padà ta ló mú ta ló pè lẹ́jọ́ ta ló dì í mú títì
ìbá Adéníran ti padà ó ti padà á sì ti kóṣù mẹ́ta tá Adéníran ti padà ta ló dì mú ta ló ní kó wá sílé ẹjọ́ ta ló sọ pé wọ́n fẹ̀sùn kàn ó tiẹ̀ tún ya fọ́tò pẹ̀lú Tinubu ta ló dì mú ta ló rán yàn kankan ṣe. Tí Akíntóyè bá fẹ́ padà lénìí kò sẹ́ni tó lu wa kò sẹ́ni tó lé àwọn náà mọ ìdí tó fi lọ síbẹ̀ mi ò fẹ́ sọ. ṣé kò nídìí. wọ́n láti ní ìdí tó fi kúrò nílùú ṣégbà tó wà bẹ́ẹ̀ náà ṣe ẹ̀bẹ̀ sí sọ pé a ṣí àkáǹtì sílẹ̀ o àwọn ọmọ òkè òkun ẹ máa dáwó sí o ẹ fẹ́ gbà yín sílẹ̀ lọ́wọ́ Yorùbá o a fẹ́ gbà yín sílẹ̀ lọ́wọ́ Nàìjíríà o ẹ̀bẹ̀ sí dáwó sí o ẹ̀bẹ̀ sí dáwó sí o. ṣé ká wá nítorí owó ni. mi ò lè sọ bẹ́ẹ̀ ká wá sọ̀rọ̀ a fẹ́ gba òmìnira a fẹ́ gba òmìnira ká sọ di bàṣà ká wá sọ di òwò. ṣé bígbà tí wọ́n bẹ̀ sí ní tàṣíra ara wọn Adéníran ní iye báyìí làwọn gbà báyìí lọ níná àwọn Adéníran kówó jẹ Adéníran ní Akíntóyè kówó jẹ tó bẹ̀ sí ní sọ̀sọ́kúsọ síra wọn. àwọn àgbà méjì tó ti lé ní ọgọ́rin ọdún tó máa sọ̀rọ̀ síra wọn nǹkan tí Yorùbá ò kì í ṣe. Yorùbá ò kì í tàṣírí Yorùbá ò kì í túra wọn sílẹ̀ Yorùbá ò fẹ́ràn ìdọ̀tí a kì í ṣe ìran ìdọ̀tí rárá. nígbà tí Yorùbá jẹ́ Yorùbá tó bá pèèyàn lólè ó lè lọ pokùnso nílẹ̀ Yorùbá. kọ́ wá sílé kan sọ pé bàbá Pétérù ọmọ yín wọ́n máa jalè wọ́n máa fẹ́ sun lọ ní ọjà. ọmọ yẹn ò ní padà wá sílé bàbá yẹn gan lè sá kúrò nílùú tó pọ́n sọ pé ọmọ ẹ̀ pé ó jalè. mi tí Yorùbá tó kórìíra ìwà jàtìjàtì sí dé. so tí a rí ẹ̀rí járí pé Ọlọ́run nìkan ló yọ Sunday Igboho torí wọ́n fẹ́ pa ni. àwọn tó sì fẹ́ pa wọ́n mọ ìdí tó fẹ́ fi pa. torí ọ̀rọ̀ ibi tó ti ń gbé ọ̀rọ̀ Yorùbá lọ yẹn ẹ̀rù ti ń bá àwọn èèyàn pé tọ́mọdé ìbá ń ṣe kínní lọ àwa tá a fẹ́ sì máa wà nílẹ̀ Yorùbá kò ní jẹ́ ká rí tiwa ṣe àwa tá a sì fẹ́ máa bá àwọn ìjọba Fúlàní ṣe kò ní jẹ́ ká rí tiwa ṣe ẹ jẹ́ ká lè kúrò lọ́nà. àti pé ẹ̀rù gan bá àwọn mìyẹ́tì alàbí mìyẹ́tì ṣètánì ẹ̀rù ń bá gbogbo wọn pé ọwọ́ tó ọmọkùnrin gbé yìí ó le pé ẹja pa ẹni afẹ́ pa tí Ọlọ́run ò pa ni. so òun ní àmì wọ́n lé kúrò òun ó sá àsálà fẹ́mi ẹ̀ ni. nísìnyí tọ́lọ́run dẹ̀ ti dẹ̀ ìgbà yẹn náà tẹ́ bá rántí àwọn parọ́ wọ́n ti release Ìgbòho wọ́n ti release ẹ̀ fún mi. wọ́n release Ìgbòho wọ́n ní kó lọ kó mú kúrò nínú prison kó wà ní restricted area tó lè kí dókítà kankan lè máa tọ́jú ẹ̀ ní. so kò sígbà kankan tó ń gbé kúrò tó kúrò nínú àtìmọ́lé. wọn ẹ̀ bá fún ní freedom ẹ̀wọ̀n ṣẹ̀ṣẹ̀ fún ní freedom lọ́sẹ̀ tó kọjá ni. táwọn kan dẹ̀ ti purọ́ fún wa láti bí ọdún kan pé àwọn ti gba Ìgbòho sílẹ̀. tó ń ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ pé àwọn ò ní kúrò ń bí àfi tí Ìgbòho bá kúrò. ìgbà tí Ìgbòho kúrò ń bẹ̀ ń gbà lọ́run tó sọ pé àwọn ti gbà sílẹ̀ wọn ò ṣe kúrò. tó gbọ́n wọn gba Ìgbòho sílẹ̀ Ìgbòho kúrò ní ìhámọ́ nígbà tí wọ́n ṣe àkúrò ní ìhámọ́ ń sìn tó ẹni tó sọ pé torí Ìgbòho ló ń ṣe wà ń bẹ̀ tá a dẹ̀ mọ̀ pé ó ti lọ síbẹ̀ kí Ìgbòho ó ti lọ síbẹ̀ lóṣù méje mẹ́jọ kí Ìgbòho tó lọ síbẹ̀ kí ni ètò olùwẹ̀ ọ̀tún wá padà ń sìn nígbà tí Ìgbòho dẹ̀ ti kúrò. bóyá lé òwú wọn wá tàbí ìlú ò tí ì fara rọ. Anyway, ìmọ̀ràn tí máa fún Ìgbòho ni pé ọ̀rọ̀ pé à ń jà ìjàngbara Yorùbá tá a dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ilẹ̀ òmìnira Yorùbá máa wá sáyé lójú ẹ̀ máa wà báyìí. Yorùbá sovereignty Yorùbá country máa wá sáyé kò sẹ́ni tó lè dá dúró. ṣùgbọ́n gbogbo nǹkan ló gba ọgbọ́n ló gba sísẹ̀ntẹ̀lé gbogbo nǹkan ló gba làákàyè.
a ò lè gba òmìnira Yorùbá ká má fi àwọn ọba sí, a ò lè gba òmìnira Yorùbá ká má fi àwọn tó jẹ́ olówó àwọn ọ̀tọ̀kùlú ká má fi wọn sí, a ò lè gba òmìnira Yorùbá ká má fi gba àwọn intelligence àgbọn àwọn university professors tó jẹ́ ọmọ Yorùbá ká má pè wọ́n sí. Tọ́ba kan ṣe lóore fẹ́ Yorùbá nation a kàn ń tanra wa ni. Mo sọ fún wọn gbà tá a dá kínní yìí sílẹ̀. Ọ̀rẹ́ mi Dr. Fárónbí àtèmi àti èèyàn kan la yàn pé ká kọ́ lọ bá àwọn ọba sọ̀rọ̀. Ṣé náà Fárónbí lọ sọ́dọ̀ Aláàfin, a lọ sọ́dọ̀ àwọn ọba kan. A ní kí obìnrin takuntakun yìí Dúpẹ́ Onítìrí ayé kàn Dúpẹ́ Àjàyí Gbádébọ̀, òun àti ọ̀rẹ́ mi Dr. Lájídé káwọn lọ bá àwọn ọba Ọ̀ṣun ọba Èkìtì, ọba Oǹdó kọ́ lọ bá wọn sọ̀rọ̀. Èmi àti Fárónbí náà kó bá ọba Ọ̀ṣun àti Ọ̀yọ́ àti Ògùn sọ̀rọ̀. Nǹkan tí mò ń fàyọ ni pé ńgbà yẹn àwa kan tó rí pé wọ́n da gbogbo ẹ̀rú, àwa ní a mọ̀ pé a ò lè gba òmìnira fún Yorùbá láì fi tọba ṣe. Kí Ìgbòho náà fi tọba ṣe báyìí. A dẹ̀ ń sọ fún wọn gbà yẹn pé tọ́ máa lọ sí mo sọ fún wa ní ìpàdé wa pé ẹ lọ sí House of Chiefs l'Ogun State àbí kẹ lọ House of Chiefs ní Ìbàdàn kẹ́bìrì láwọn ọba pé mélòó ni ilẹ̀ fẹ́ kí Yorùbá kó dá wà. Mo ní bóyá ẹ máa rí èèyàn márùn-ún tó máa sọ pé òun fẹ́ torí ò bá wọn sọ. A kàn ń pariwo lórí pépà lórí tẹlifíṣàn àfẹ́ Yorùbá ń lọ ẹ ò sọ fún àwọn ọba tó ní ìlú, ẹ ò sọ fún àwọn ọ̀jọ̀gbọ́n, ẹ ò sọ fún àwọn tó jẹ́ barons of industry tó lè finance struggle yẹn. A kàn ń pariwo à ń ṣe rally. Anyway, bọ́n ṣe ń gba òmìnira kan nìyẹn bí ṣùgbọ́n a máa gbà. Nípa Ìgbòho, ìmọ̀ràn tí máa fún ni pé kó tiẹ̀ kọ́kọ́ lọ sinmi náà, kó lọ faramọ́ ìyàwó àtàwọn ọmọ ẹ̀. Then nísìnyí tó wà ní Germany kó kọ́ iṣẹ́ ọwọ́ kan kíákíá. Kò sí béèyàn ṣe kò sí nǹkan tí èèyàn bá fẹ́ kọ́ ní Germany wọn tí wọ́n pé bó ṣe máa identify nurse mọ́tò lásán náà máa kọ́ àbí something skill kan torí kò kàn lè wá bẹ̀ kó máa sùn kó máa jí. Ó láti níṣẹ́ tó máa ṣe kì í ṣe lecturer, kò lè ṣe lecturer, ó lè máa ra mọ́tò kó máa ta mọ́tò kó dá dókòwò sílẹ̀. Ó ń ta mọ́tò náà. Ó ń ta mọ́tò so ó lè bẹ̀rẹ̀ sí ta mọ́tò ní Germany bẹ́ẹ̀ náà kó máa ra mọ́tò ní Germany kó máa ta ní Germany bẹ́ẹ̀ náà ọ̀ kó máa fi wọ́n ránṣẹ́ sílé ó lè máa ṣe yẹn. So kó ṣe yẹn kówó díẹ̀ wà lọ́wọ́ ẹ̀ torí gbogbo ìgbà tó wà ní òkèèrè gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ wọ́n kàn fi ń ṣòwò ni. Mi ò rò pé òun fúnra ẹ̀ rí owó tó ní láárí kan ní bìtìbìtì owó táwọn ọmọ Yorùbá tó ń fi ránṣẹ́ sí àwọn tó ń pera wọn ní oníjàǹjàǹgbara. So kó lọ kó ṣiṣẹ́ kó lówó lọ́wọ́ kó tọ́jú àwọn ọmọ ẹ̀ kó tọ́jú ìyàwó ẹ̀. Ìgbà tí àkókò bá tó láti padà Ọlọ́run fúnra rẹ̀ ló máa ṣílẹ̀kùn fún un. Ṣùgbọ́n nísinsìnyí gẹ́gẹ́ bí ìwòye mi ọ̀tá pọ̀ ju enemy lọ. Ọ̀tá pọ̀ ju enemy lọ. Because àwọn tó ń lépa tó fẹ́ pa wọn ò tí ì kúrò. Àwọ̀ fẹ́lẹ́ bonú ni àbí kí lẹ ṣe ń sọ. Ọjà àríkùn àṣebì àwọn tó ń lépa ẹ̀mí wọn ò kúrò ń bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ sì tún ń béèrè pé Yorùbá gbọ́dọ̀ dá dúró. Bẹ́ẹ̀ ni. Àbí àtúntò. No, kò sí nǹkan tó ń jẹ́ àtúntò kí lẹ fẹ́ túntò. Òmìnira tẹ̀ ń béèrè fún yìí ọmọ Yorùbá ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà báyìí. torí ọmọ tó wà ń bẹ̀ kan láti fẹ́ kúrò kan tó. Ṣé yóò tiẹ̀ gbà kẹ́ ẹ lọ bí? Àbí ńgbà tí ẹ̀yà míì bá tún dé orí àpèrè lẹ́ẹ̀tún ṣẹ̀ṣẹ̀ tún gbé wá pé ó yá o a fẹ́ dá dúró. nǹkan tí Ọlọ́run bá lọ́wọ́ nínú ẹ̀ kò sẹ́dá kan tó lè dá dúró. Kì í ṣe torí Tinubu la ṣe fẹ́ lọ kì í ṣe torí Tinubu la ṣe kú dúró. So tó bá jẹ́ tó wà ń bẹ̀ kò ní kankan ṣe pẹ̀lú ìjàgbara tá à ń jà. Ṣùgbọ́n ó lè ṣe ìrànwọ́ láti jẹ́ kí òmìnira yìí tètè dé. Ó ṣèrànwọ́ kò ṣèrànwọ́ kò dí wa lọ́wọ́. A ò nígbàgbọ́ pé ẹnikẹ́ni tó bá jẹ́ olórí ìjọba máa lọ́wọ́ nínú pé kí
ẹ̀yà kan nú ìjọba yẹn kan kúrò lábẹ́ òun. Sọ̀rọ̀ mi yé yín. Buhari ò lè gbà kí àwọn ìbò kan kúrò ńgbà tóun sì jẹ́ bẹ́ẹ̀ bá wá ń béèrè fún. òun náà ni Gawon ṣe fẹ́ káwọn Ìgbò lọ ń gbà yẹn. bẹ́ẹ̀ bá wá ń béèrè fún òmìnira Yorùbá. lábẹ́ ìjọba kíjọba kò sí olórí ìjọba kan tó máa fẹ́ fọwọ́ sí. bẹ́ẹ̀ bá tó wá ń béèrè fún òmìnira Yorùbá ṣénú òní bí ààrẹ Bọ́lá Tinubu kó tún rí àwọn ọmọ léwu. Pétérù ṣe àgbọn kan tí mo àní kò sí olórí ìjọba tó máa fẹ́ kí ẹ̀yà kan kúrò lábẹ́ ìjọba òun. So kò lè Tinubu ò lè sọ pé kí Yorùbá kó máa lọ bọ́tà dẹ̀ ń sọ pé Yorùbá ò lọ kí bá ò lọ bí kọ́kọ́ ibi tí mo jókòó sí Ìbàdàn sí mi ò kúrò nílé mi. So tí Yorùbá bá láwọn fẹ́ dá dúró wọn ò kúrò nílé wọn, ilẹ̀ bàbá wọn náà wà. Àwọn tá a fẹ́ bá ṣe pọ̀ náà máa sún gẹ̀rẹ̀ náà máa yẹ̀ pa fún wa. Akọ́gun Tọ́lá Adéníyì. Akọ́gun Tọ́lá Adéníyì kí n padà wá sílé. Yorùbá World Congress nígbà tí ọ̀kan lára àwọn tí wọ́n gbé kalẹ̀ nígbà náà tó jẹ́ olórí ẹgbẹ́ ORA Oòduà Redemption Alliance, àwọn náà wà lára àwọn tí wọ́n gbé àbá Yorùbá World Congress wá ńgbà náà. Ní báyìí tí gbogbo ẹ̀ ti wá di ààrẹ, a ní ẹgbẹ́ tí wọ́n ń pè ní Yorùbá Council of Elders, ẹgbẹ́ àwọn àgbààgbà Yorùbá, wọ́n ti wá dá ẹgbẹ́ míì kalẹ̀ báyìí, wọ́n pè ní Council of Yorùbá Elders. Ààrẹ ẹgbẹ́ náà sì ni olóyè Adégbóyè Onígbìndé. Èyí ṣe tá a sì tún dá ẹgbẹ́ tuntun lẹ̀. Bẹ́ẹ̀ ni olórí ẹgbẹ́ ORA, àwọn sọ̀rọ̀ pé tí wọ́n tún jẹ́ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ yìí, wọ́n ní àwọn olóṣèlú ni wọ́n ń já gbogbo àwọn ẹgbẹ́ tó ń jìjàgbara fún ilẹ̀ Yorùbá gbà. Mo sì rò pé ńlá tí ń sọ bọ̀ látẹ̀kan. Ní báyìí wọ́n ti dá Council of Yorùbá Elders sílẹ̀. Kí ni tẹ́ ẹ rí sí? Ṣé òun náà tún wá bó ṣe wá báyìí ni ká tún máa retí ìgbà tí ìmí ò tún dé? Dr. Taiwo. Dr. Victor Taiwo. Àbúrò mi ni, ọmọ tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ ni. Ó dẹ̀ ti ń bá ọ̀rọ̀ Yorùbá yìí ó ti ń bá bọ̀ tipẹ́. Mo fẹ́ lè sọ pé mi ò rí Yorùbá kan tó gbé ọ̀rọ̀ kí Yorùbá wà ní ìṣọ̀kan tó gbé kárí bíi Victor. Ó máa ń rìn, ó lẹ́sẹ̀, ó lè wà l'Ákúrẹ́ lénìí, kó wà ní Ìbàdàn lọ́tùnla, kó wà ní Ìjẹ̀bú-Òde lọ́tùnla, kó wà ní Ìlaró níjọ́ mẹ́rin lénìí lórí ọ̀rọ̀ Yorùbá. Kò kì í sú, kò kì í rẹ̀. Ó ti ń ṣe iṣẹ́ yìí, ó ti fẹ́ tó 30 ọdún tó ti wà lẹ́nu wàhálà yìí. Mo rí pé ó máa ń rí pé tó bá tẹ jákínní yìí sílẹ̀ tó ń bá sílẹ̀ láì jẹ́ pé ó wà ní tó pòun ló ń ṣàkóso ẹ̀, wọ́n máa tún ṣe yapa bákan mọ́ lọ́wọ́ ní lọ́wọ́ pé eléyìí nǹkan kóun ṣe kóun kúkú dúró tì. Ọ̀gbẹ́ni Onígbìndé ọkùnrin dáadáa ni, ẹni tí mo mọ̀ bẹ́ẹ̀ ni mo wò ni, mo sì ní ọ̀wọ̀ tó pọ̀ fún wọn torí wọn ò kì í ṣe alágàbàgebè. Wọn ẹni tí Yorùbá lè fọkàn tán ni, èèyàn dáadáa ni wọ́n. Pé wọ́n dá ẹgbẹ́ sílẹ̀, pé wọn ò dá ẹgbẹ́ sílẹ̀, mi ò ní nǹkan kan tí màá sọ ń pa ẹ̀. Torí mọ̀ pé Council of Elders, ìkan Council of Elders ìkan Leaders and Council, òyìnbó ni méjèèjì, ìkan omi ẹ̀kọ́ náà ni. Àwọn Ọlájídé tó ń ṣe àti Michael Ọmọlẹ́yẹ àti Colonel Àgbẹ̀dẹ tó ń ṣe Yorùbá Council of Elders, wọn ò ló rẹ̀ wọ́n sì ń ṣe. Èyí tó sì dá sílẹ̀ náà kárìn kápọ̀ yíyẹni. So mi ò, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, tó bá jẹ́ ọ̀nà yẹn náà ni nǹkan ṣe máa regún, tó bá dé pé ó sì máa tún fa ìyapa ní Ọlọ́run ló mọ̀la. Mi ò ní nǹkan kan, mi ò lè tẹnu àbùkù sí pé ẹnìkan tún dìde pé òun dágbẹ́ sílẹ̀. Mo mọ̀ pé kó tó tún pé oṣù 2 sí 3 ń sìn,
ẹgbẹ́ bíi mẹ́rin márùn-ún máa tún wá. Hmm. Bọ́lọ́run ṣe dá Yorùbá nìyẹn, wọ́n á ní àkísùn kakọrí síbì kan náà, kárìnkápọ̀ iyẹni àwọn kan máa dágbé sílẹ̀. ṣé ẹ ṣe wá ní Yorùbá World Congress? Kò sí Yorùbá World Congress, a fẹ́ ṣe Yorùbá World Congress kan, ṣùgbọ́n a fẹ́ fòye ṣe, kò sí kánjúkánjú nú ẹ̀. A ò dẹ̀ rò pé ẹgbẹ́ tá a fẹ́ dálẹ̀ ẹgbẹ́ tẹlifíṣọ̀n, ẹgbẹ́ rédíò, ẹgbẹ́ blogger, ẹgbẹ́ ká máa pariwo ni. Ẹni tó máa jà láti gbàgbàgbàgbàrà kì í ṣe ariwo. Ariwo kọ́ ni music. Ẹni tó bá fẹ́ jà, obìnrin tó bá fẹ́ kọ ọkọ, ó lè ti fi ọdún kan, méjì, mẹ́ta, ọkọ akàn dé ìjọ kan láti ibi tó lọ, a rí pé ilẹ̀ ti mọ́, ìyàwó ti palẹ̀ mọ́, ti lọ. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin tó fẹ́ léyàwó ẹ̀ jáde, ìkókò máa dé tó máa mú bíà, Musiliu mi ò fẹ́ mọ́, máa kọ́ lẹ̀ lọ́la, Musiliu mi ò fẹ́ mọ́. No! Síkírá máa lẹ̀ dànù. No! Ẹyẹ ò kí sọ fẹ́ yẹ kókò ń bọ̀, òjijì ló kó ń bẹ́ yẹ. Òjijì ló kó ń bẹ́ yẹ, ọ̀rọ̀ ńlá ni. Tí Yorùbá bá fẹ́ gba òmìnira, kì í ṣe ọ̀nà tá a ti ń pariwo yìí ni ọ̀nà tá a máa gbé gbà. Ó dáa kí mo wá sóko rántí, ẹ ti jẹ́ Federal Permanent Secretary lórílẹ̀‐èdè yìí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣì wà nígbọnnu bí wọ́n ṣe gbé olúùlú ilẹ̀ wa kúrò l'Ékòó ìlú Àbújá. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ẹ lè fún wa ní ìtàn tó so mọ́, àti pé ṣó padà dùn yín pé ẹ tiẹ̀ lọ́wọ́ sí bí wọ́n ṣe gbé ìlú Àbújá yìí? Àwọn ìjọba Muritàlá àti Ọbásanjọ́ wọ́n ti ẹ̀hún náà nìyẹn, Ọbásanjọ́ lọ́wọ́ nílẹ̀ pé kí wọ́n gbé ìjókòó ìjọba àpapọ̀ kí wọ́n gbé kúrò l'Ékòó. Wọ́n á sọ pé tó pé ó wà ní kíní, àmì London ò kúrò ní London, ẹgbẹ́ seaport sí náà ló wà. Gbogbo àwọn ìlú ńláńlá wọn ò gbéjọba, wọn ò gbé capital wọn kúrò. Anyway, wọ́n ṣe ń gbà ẹ̀, wọ́n yan Aguda Pani àti Ṣọ́ra, wọ́n ti gbé sí Àbújá. Iṣẹ́ tèmi ṣe ni pé wọ́n yàn mí gẹ́gẹ́ bí adarí àwọn tó máa kó gbogbo ẹrù ìjọba kúrò l'Ékòó lọ sí Àbújá, wá ilé fáwọn tó máa lọ sí Àbújá, gbé owó fáwọn mínísítà tó máa fi kó àwọn staff wọn lọ sí Àbújá, kọ́ ilé sí Àbújá tó máa gba àwọn èèyàn, gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Òun ni movement of the directorate of the movement of the capital from Lagos to Abuja. Ìyẹn ni mo ṣe director general ẹ̀ náà ni permanent secretary nígbà yẹn lọ́hùn. Iṣẹ́ tí mo ṣe nìyẹn. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọ̀dọ̀ tí ń bẹ mi ò, mo ní àwọn tó ṣe lábẹ́ mi bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn, tán nílé 12, tán nílé 15. Mo fọlọ́run ṣẹ̀rí pé mi ò nílé kankan bẹ́ẹ̀, mi ò rálẹ̀ ń bẹ́ẹ̀, mi ò. Ó dáa, ọpẹ́ pàtàkì lọ́wọ́ Akọ́gun Tọ́lá Adéníyì. Àwọn náà ni ẹ ti ń gbọ́ látàárọ̀ tán ti ń ṣàlàyé àwọn ìrírí lọ́lọ́kan òjọ̀kan. Ẹ bá tún mọ̀ wọ́n, Abba Saheed gangan ni jagun odò alẹ̀ Yorùbá. Kí n wá tó lọ, ẹ ti pẹ́ ní ọdún 80. Officially. Okay, unofficial tó wà. Ẹ máa sọ lọ. Kí làwọn nǹkan tẹ́ ẹ lè gbàgbé tàbí tó ti ṣẹlẹ̀ sí látẹ̀yìnwá láàrin ìṣẹ́jú péréte tẹ́ ẹ lè ṣíà pẹ̀lú wa báyìí, àti pé kí gan ni àṣírí rẹ̀? Òun lẹ ń tutù dúdú láwọ̀ yìí, tẹ̀pá. Kí lọ gbọ́n, kí làṣírí ẹ̀? Nǹkan tí mo lè rántí láàrin ìṣẹ́jú méjì ni pé Ọlọ́run Olódùmarè ó darí mi. Ọlọ́run Olódùmarè ó fún mi ní orí tó jókòó lórí ọrùn tó sì gún régé. Mo rántí pé Ọlọ́run fi oore ọ̀fẹ́ kẹ́ mi púpọ̀. Ìgbà tí màá bẹ̀rẹ̀ lékéwú, àáfàá Rahim Igboho ó gbà mí tọwọ́ tẹsẹ̀. Ìgbà tí màá bẹ̀rẹ̀ mò ń sáń skul mi ò lọ.
ìgbà tó sáàyà bàbá mi gbé mi lọ wọ́n force mi wọ́n ti lé mi mọ́lẹ̀ ní school wọ́n jẹ́ kí n bẹ̀rẹ̀ mo ti fẹ́ south carolina kí n tó bẹ̀rẹ̀. Mo dúpẹ́ fún àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn tí Adébámbọ̀ àti Ògúnṣíyì tó ń gbò mí secondary school Mr. Sonny tó gbà mí sí HSC Oyèbọ́lá àti Joseph tó gbà mí sí Lake Times gbogbo àrùn tó ń jẹ́ pé wọ́n bá mi tún ayé mi bí mo ṣe bẹ̀rẹ̀ primary school báyìí títí mo fi jáde university mi ò dúró rárá láì jẹ́ pé a ní owó Ọlọ́run kan ń tó mo jáde secondary school Àgọ́wò secondary Àgọ́wò community náà sọ school mi wọ́n fún mi ní sponsor náà fún mi ní scholarship whatever mo jáde secondary school mi ò lè lọ sí HSC Ọlọ́run gbé sọ nípàdé mi ó ní wọn fún mi láyè pé kí n wá bẹ̀rẹ̀ nígbà tó bá wù mí so àwọn tá a jọ jẹ́ set wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti lu oṣù mẹ́fà kí n tó bẹ̀rẹ̀ ní January kí n tó bẹ̀rẹ̀ ní June ni mo ṣe bẹ̀rẹ̀ HSC mi Ọlọ́run dẹ̀ ṣe pé gba the first test tó máa ṣe ní August yẹn subject mẹ́rẹ̀ẹ̀rin ni mo first mẹ́rẹ̀ẹ̀rin so ògbóró àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mari Olúṣọlá mú mi pàdé Mr. Achebe wọ́n jẹ́ kí n adopt ìwé wọn sí play wọ́n fi hàn ìgbà ní mi wọ́n lọ ṣe interview scholarship àwọn dẹrẹ burúkú blog ní article play àti ìgbà àti wo play just go scholarship federal government scholarship western region kí n bí ijọ́ tí mo gbé pẹ́ẹ́ nílẹ̀ ìbáyìí pé mo parí the degree certificate exam ìjọ náà ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọ kejì ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ semonica londo so gbogbo yẹn Ọlọ́run gbé mi pàdé Aríṣíkọ́lá ó gbé mi pàdé Abíọ́lá so gbogbo àwọn èèyàn oríṣiríṣi tọ́lọ́run lò láti fi oore ọ̀fẹ́ wọn ránṣẹ́ sí mi ṣùgbọ́n pàtàkì jùlọ bàbá mi àti ìyá mi kọ́lọ́run kẹ́ wọn ó wá àwọn àpékọ́ sí èèyàn ọkùnrin ló ń ké sí wọ́n mọ̀ ọmọ líle làwọn bẹ́ẹ̀ ni wọ́n wá tì yín lẹ́yìn wọ́n sọ fọ́lọ́run Yorùbá ní mi mú lọ gbó bí sí nígbà wọ́n máa gbọ́n tó bá fẹ́ sọ kó sọ gbogbo ayé. ṣé ẹ wàá ń àwò. mi ò sí ní àwò ṣùgbọ́n èmi ní àràbà rẹ̀ irun mọ̀lẹ́ ní mí. irun mọ̀lẹ́ wọ́n sì yín jiná. mi mọ̀ ń pa yẹn. ẹja àwọn ọ̀sẹ̀ ni padà rélé torí tá a bá ní ká tẹ̀ wájú àní kúrò ń bí. mo sì dúpẹ́ lọ́wọ́ ìyàwó tọ́lọ́run fi rán mi tọ́lọ́run fi ránṣẹ́ sí mi ìyàwó tí mo fẹ́ Ọlọ́run sọ fún mi pé ó máa fẹsẹ̀ rìn wá sílé mi ni pé máa rí títì pé òun fẹ́. wọ́n fẹsẹ̀ rìn wá lé yín. bẹ́ẹ̀ ni pé ẹni tí máa fẹ́ pé ó máa fẹsẹ̀ rìn wá bá mi lé mi ni. báwo nìyẹn ṣe jẹ́ ẹ fún wa ní àṣírí rẹ̀ láàrin ìṣẹ́jú kan. báwo lẹ ṣe pàdé. mo ń gbé mo ń ṣiṣẹ́ bookshop manager University of Ife Ìbàdàn campus ẹnìkan tán náà tó ń gbé lẹ́yìnkùlé ní bus quarter àbí tèmi ń gbé wọn náà fẹ́ ṣe ọjọ́ ìbí ọmọ kí n fún àwọn fẹ́ do fíríjì mi gbà ẹnì mo ṣílẹ̀kùnlẹ̀ fún wọn mo ń lọ sí Abẹ́òkúta mo ti fẹ́ dé Abẹ́òkúta báyìí mo kàn pàdé ọ̀rẹ́ mi kan Raymond Wokobia ó lé mi lòún wá lọ sí Ìbàdàn mi ò ní mọ́tò tó níra nígbà mọ́tò ọ̀rẹ́ mi kan ni mo yá ń jọ anyway èmi àti ẹ̀ padà bá ṣe padà mo kàn padà sílé mi àwọn tó lọ́wọ́ fẹ́ lo ọ̀dọ̀ mi àwọn fẹ́ lo fíríjì gbà wo mo bá wọn sálẹ̀ àti bàbá tó ń ta tó ti ń ṣèbàdàn mo kàn lóbìnrin tó jókòó bẹ́ẹ̀. Your face is familiar You're Tola Adeniyi you're an actor you are yes your own face not familiar ẹ̀yin tẹ́ máa wọ́ kaba gẹ̀rẹ́jẹ̀gẹ̀rẹ́jẹ̀ tẹ́ ń ṣe SU àbí SU náà pé scripture union kọ̀ọ̀kan. wọ́n sì sọ fún pé tí máa fẹ́ kó máa bá mi lé ó máa ní. mo á ní òkè kí lóun náà wá ṣe ní birthday ọmọ ọdún kan university graduate kò yẹ kó wà ń bẹ̀ ṣùgbọ́n tẹ́nàntì bàbá ẹ̀ ló ní kó sìn jáde níjọ́ Sunday náà lọ. láti lè pàdé yín láti mú ìlérí ṣẹ. mo kàn bí mo ṣe gbé délé wọn báyìí. lẹ́yìn náà bá fẹ́ lọ dídùn sí i. kíchìnì ilé wọn òkè ló wà mo ní fẹ́ mi ti mo ní sẹ́ni gbé mọ́tò wa nínú mo ní máa gbé délé mo dẹ̀ gbé wọn dé náà léde mo dẹ̀ gùn ké lọ pé màmá yín dà ń fẹ́ kí wọn. almanac tó máa ń tẹ̀ sára ògiri. August ni mo ń sọ yìí o mo ní màmá ẹ pẹ̀lẹ́ mà ọmọ yín yìí máa ṣe marriage ẹ̀ níjọ́ yìí ní December 2nd. àwọn gan mọ̀ wò pé. wọ́n ní ọ̀gbẹ́ni wọ́n bí ìyàwó mi létà pé
ọtí wo lọ mélòó ọkùnrin tó gbé ọdún ọtí mélòó tí mú kẹ́tọ́ máa bọ̀ ìyẹn ló máa wọ́n ti fẹ́ parí pati kó tó dé kó tẹ̀ mú ju ìgò south kékeré kan mo December 2nd mo bá ṣe marriage lẹ́yìn and I'm talking of August 23rd December 2nd we got married. Láàrin oṣù mẹ́ta síra wọn ẹ ti parí gbogbo ètò owó ti wà nílẹ̀. December 2nd kò sówó òun ló ra ríǹgì mi ò lówó ríǹgì mọ́tò mi ti náà kò ń ló ra kí ló wà fún yín gbòyà ìjọba ẹni mò ń bọ̀ ẹ ti dáná fún mọ̀mọ́. mo kàn sọ́nà ni mò ń bọ̀ wá márì ọmọ yín December 2nd. ẹ bá dé. láti gbàtà rẹ̀ ti márì ẹni méjì òjò kò rí kí wọ́n parí ìjà fún wa. Pẹ̀lú bẹ́ẹ̀ tún ṣe lé tó yìí. òun ní sùúrù ó di palmsec ó di gbogbo ẹ̀ ó ní sùúrù gan. so bí o gbọ́dọ̀ gbàgbé yẹn tó bá ní kí n rántí kíákíá ọlọ́run àwọn fọ́tò ọmọ wa márààrún nìyẹn ọlọ́run father in law mi náà nìyẹn ọlọ́run ìwé tí mò ń kọ fún ìgbésí ayé mi tó ń pè ní autobiography title ẹ̀ ní A Life Defined and Divined. A life defined and divined. Ìgbésí ayé tí ọkọ Ọlọ́run fúnra ẹ̀ ló kọ pé bó ṣe máa rìn ìrìn ẹsẹ̀ bó ṣe máa rìn ìrìn ẹsẹ̀ ayé ẹ̀ ni. Ṣé pé mo já sí kànga tí mi ò kú àbí pé assassination mẹ́ta ni Ọlọ́run ló dá ní ó jẹ́ kó mú mi lọ. Ó dáa kí a mọ̀ ṣẹ́rí padà rẹ̀lé ọ̀kẹ́ pàtàkì lọ́wọ́ Akọ̀gùn Tọ́lá Adéníyì àwọn ọmọ rẹ̀ yín bá àgbà òní tán lórílẹ̀. Ẹ ṣé o. Ẹ ṣé púpọ̀. Peter Ọlásùpọ̀ Captain P2 ń lórúkọ tèmi ó dìgbà o.